káàbọ̀ sí abala àwọn akọni ilẹ̀ Yorùbá lọ́sẹ̀ yìí o. Ṣé kò gbàgbé ibi tá a bá ìtàn wòlíì Samuel Joseph Bíléwù Ọ̀ṣọ́fà dé lọ́sẹ̀ tó kọjá, ibi tí àsìkò tí wọ́n bí bàbá náà pẹ̀lú awuyewuye tó máa ń wáyé nípa pé ọmọ orílẹ̀-èdè yìí ni àbọ̀mọ orílẹ̀-èdè Benin Republic, ibẹ̀ la fẹnu gúnlẹ̀ sí lọ́sẹ̀ tó kọjá. Ẹ káàbọ̀, ṣàlàáfíà ni ìgbà yìí àtàsìkò yìí kò ní lè mọ́ gbogbo wa o. A dúpẹ́ púpọ̀ fún gbogbo ẹ̀yin ọmọ ìjọ Celestial Church of Christ tẹ́ ń pè wá. Ìjọ mímọ́ ò ní bàjẹ́ o. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ, ojúlówó ọmọ Yorùbá tòótọ́ ìní wòlíì Samuel Joseph Bíléwù Ọ̀ṣọ́fà. Kódà ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ni. Ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ògùn, ẹ mà kú oríire o. Ọmọ bíbí ìlú kan tí wọ́n ń pè ní Òkè Àgọ́ Òwu, ẹ̀kọ́ lẹ̀ dáadáa o. Òkè Àgọ́ Òwu tó wà ní Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ni wòlíì Samuel Joseph Bíléwù Ọ̀ṣọ́fà. Agboolé kan tó gbajúmọ̀ púpọ̀ nílùú Òkè Àgọ́ Òwu, wọ́n ń pe agboolé ní agboolé Olúsọmí. Ẹ̀yin ẹ lọ wádìí agboolé Olúsọmí. Agboolé yìí ó gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́ta nílùú Àgọ́ Òwu. Àwọn mọ̀lẹ́bí tó gbajúmọ̀ púpọ̀ ló wà nínú agboolé Olúsọmí yìí. Nínú mọ̀lẹ́bí tó wà lára agboolé onírà ti rí mọ̀lẹ́bí ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ní Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Nínú àwọn mọ̀lẹ́bí tó tún jáde lágboolé Olúsọmí ó ní àwọn mọ̀lẹ́bí Adébáyọ̀ Mọ́kùólú. Nínú àwọn mọ̀lẹ́bí tó tún jáde lágboolé Olúsọmí, ara wọn ni mọ̀lẹ́bí Ọba Akíálé tó wà léwékòrò. Lára àwọn mọ̀lẹ́bí tó tún jáde lágboolé Olúsọmí ó ní àwọn mọ̀lẹ́bí Ọ̀ṣọ́fà tá à ń gbé ìtàn rẹ̀ yẹ̀wò yìí. Ṣẹ́yìn náà wá rí i pé ojúlówó ọmọ Òwu ó ní wòlíì Samuel Bíléwù Joseph Ọ̀ṣọ́fà. Kódà mọ̀lẹ́bí la lè pe òun àti Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Ṣẹ́yìn náà ti wá mọ àṣírí ní tó jẹ́ kí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti bàbá Joseph Bíléwù Ọ̀ṣọ́fà tí wọ́n fi súnmọ́ra wọn nígbà ayé wọn. Ká má bá òpó lọ sílé olóró. Nígbà tí Joseph Ọ̀ṣọ́fà tí bàbá ẹ̀ lọ fi sí abẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run ìjọ Methodist gẹ́gẹ́ bí àdéhùn tó ṣe wípé ìránṣẹ́ Ọlọ́run lọ́mọ náà máa yà. Ṣùgbọ́n o, gbogbo bí wọ́n ṣe ń kọ́ Joseph Samuel Bíléwù Joseph Ọ̀ṣọ́fà, gbogbo bí wọ́n ṣe ń kọ́ ní iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò máa wọ́ lórí. Òun ò tiẹ̀ fẹ́ di ìránṣẹ́ Ọlọ́run rárá. Bó ṣe pé ọmọ ọdún 13, èyí 13 years, ìní wòlíì Samuel Bíléwù Joseph Ọ̀ṣọ́fà ló máa sá kúrò lábẹ́ àwọn wòlíì Methodist yìí o. Ó sá kúrò ńbẹ̀. Ó sá padà sí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀. Olóhùn kọ́ iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run mọ́. Ṣùgbọ́n bó ṣe dọjọ́ 15 oṣù keje ọdún 1939, ìṣẹ̀lẹ̀ ńlá kan máa ṣẹlẹ̀ o. Èyí ọjọ́ 15 oṣù keje ọdún 1939, the 15th of July 1939, ọjọ́ yìí ni Joseph Ọ̀ṣọ́fà máa jáde láyé o. Ìyẹn bàbá tó bí wòlíì Samuel Bíléwù. Bí bàbá yìí ṣe kú, ìbànújẹ́ gba ọkàn Samuel Bíléwù, kò mọ ibi tó fẹ́ yà sí. Ó ń wòó pé báwo lòun á ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé òun láì ní bàbá. Ṣùgbọ́n o, bí bàbá bá kú, bàbá náà ló ń kú. Wòlíì Samuel Bíléwù Joseph Ọ̀ṣọ́fà ó bẹ̀rẹ̀ iṣẹ́ tí bàbá ẹ̀ ń ṣe. Iṣẹ́ wo ni bàbá Ọ̀ṣọ́fà ń ṣe? Iṣẹ́ gbẹ́nàgbẹ́nà, ìyẹn táwọn pè ní kápẹ́ńtà láyé òde òní. Àwọn tó ń fi igi dára, tán ń ṣàpótí, tán ń ṣàga, tán ń toríṣi nǹkan. Ìdí iṣẹ́ yìí tí wòlíì Samuel Bíléwù tó ti ń fojú sí lọ́dọ̀ bàbá ẹ̀, iná ló kọrí sí tó dẹ̀ ń ṣe, tó ń ṣiṣẹ́ yẹn náà wẹ́rẹ́wẹ́rẹ́. Nígbà tó yá, wòlíì Samuel Bíléwù Joseph Ọ̀ṣọ́fà ó jókòó, ó ronú ọ̀nà tó lè gbà tó lè máa wọlé fóun. Ó wò pé kóun tún mú owó igi gẹdú ṣíṣe, kóun tún mú mọ́ iṣẹ́ gbẹ́nàgbẹ́nà, ìyẹn iṣẹ́ kápẹ́ńtà tó ń ṣe. Ó pinnu pé òun á lọ máa ra àwọn igi gẹdú, òun á máa tà fáwọn èèyàn, òun á sì máa fi ètò bá kù, òun á fi máa ṣe iṣẹ́ kápẹ́ńtà òun. Bó ṣe di ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 1947, ẹ̀yin ọmọ ìjọ Celestial ń kọ́lẹ̀, the 23rd of May 1947, ìṣẹ̀lẹ̀ ńlá kan máa ṣẹlẹ̀ fún nínú ayé wòlíì Samuel Bíléwù Joseph Ọ̀ṣọ́fà. Ọjọ́ yìí ni bàbá ìkówó sínú àpò dọ́. Ó fẹ́ lọ ra igi gẹdú. Tí bàbá ìbádìí sí lọ ra igi gẹdú, ọkọ̀ ojú omi ni wọ́n máa ń wọ̀ láyé ìgbà náà. Ó máa ń wọ ọkọ̀ ojú omi ni láti lọ ra igi gẹdú ẹ̀. Ó ṣe wá di ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 1947 tá à ń sọ yìí tí Samuel
Bíléwu Joseph Ọ̀ṣọ́fà fẹ́ lọ ra gẹdú tó wà lórí omi lójijì ni ìjì ńlá kan máa jà o. Bí ìjì ńlá ṣe jà ọkọ̀ ojú omi máa dojú délẹ̀ o. Lọ̀rọ̀ bá di wọ̀tìwọ̀tì ẹnìkíní ò mọ bí kẹ́nìkejì wà mọ́. Alàgbàlúgbú omi ó ń gbé àwọn èèyàn lọ. Akọni ńlá, akọni olùdásílẹ̀ ìjọ Sẹ̀lẹ́mà ti wọlú omi lọ o. Kí ló ṣẹlẹ̀ sí wòlíì Samuel Bíléwu Joseph Ọ̀ṣọ́fà? Ǹjẹ́ àwọn ẹja ṣé wọn ò jẹ bàbá yìí? Ẹ jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ fún àwọn ìdáhùn sí àwọn ìbéèrè yìí. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má gbàgbé o, ẹ máa darapọ̀ ẹ̀yin subscribe mọ́ tẹlifíṣàn yìí, ẹ máa pín kiri. Gbogbo ọmọ ìjọ Sẹ̀lẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ìtàn olùdásílẹ̀ wọn ti bẹ̀rẹ̀, kò ṣeé má wò ní o. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún pàdé. Bẹ́ẹ̀ bá ní ìbéèrè, àfikún àbí ohunkóhun, nọ́mbà fóònù ilẹ̀ ó pè o 08052009427. Ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 08052009427. Káfíńrè pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.